Olúwatóyìnwá kàrùn má ṣàyà Ọláyínká kórìíjà ó dàgbà kó pẹ́ láyé o kéyìí má ṣe jáṣe mọ́ kí wọ́n má sìnkú ọmọ rẹ̀ kí wọ́n má sìnkú ọkọ rẹ̀ kórìíjà ó dàgbà kó pẹ́ láyé kéyìí má ṣe jáṣe mọ́. Kógó lòun agogo dùn ó pọ́nlápọ́nlá lòun bàtà òṣùpá akẹ́wì móríbà fọ́lọ́hún ọba lónìí móríbà lọ́dọ̀ àwọn bàbá tó gbé bẹ́yìn lọ́mọ Mrs. Olúwatóyìn o Àlàó ọmọ iná mẹ́bí wọn ní kí wọ́n dún rẹ̀ lóde adúmáradá rẹwà lóbìnrin Ayọ̀láyínká ìsí Àlàó mẹ́bí wọn ní kí wọ́n dún rẹ̀ lóde Mama Isaac dákun mọ́ dání gànjọ́gànjọ́ Mama Precious ọdún rẹ̀ lóde Mama Rachel mẹ́bí wọn ní kí n kò wá sí bó ṣe lè pẹ́ tó lé ayé òní tọ́nà ó sàré ọmọ Ìṣàgámù nílé o ibẹ̀ níṣẹ̀lẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ èmi mọ́ bọ́ tí kò kílé àwọn bàbá rẹ̀ tó fi ń fún ní lówó ọmọ Òrìṣàgámù ẹ̀wà ọmọ Adúmádé ọmọ Adúmọ̀sù pẹ̀díyẹjẹ ni ọmọ Òsílóyè joyè ọmọ sáwọn ní gbóríkì ẹsẹ̀ ọmọ sàlẹ̀ jẹjẹ bí ẹni òrobìnrin rí mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ akénigbó kẹrù kó bá rọ̀nà ń wá nírọ́lé apá kan dápá kan sí o ìlọ́wọ́ àdìlé àwọn ọkọ rẹ̀ Ayọ̀láyínká dákun mọ́ gbọ́dídún ẹnu mi ìwọ olódò ọba ìwọ tí ò nílẹ̀ ẹ̀kún wọn ní kọ́kọ́rọ́ ẹ̀rù wẹ́wẹ́ ìwọ̀fà wẹ́wẹ́ ni wọ́n fi délé nínú ilé àwọn ọkọ rẹ̀ jágbónígbó ni wọ́n mú lè lòdì ọmọ rẹ̀ jábẹ́ ọlọ́tún ní kò ìtún ni wọ́n mèrò lọ́fà àṣeyísà mọ́dún ọdún ẹ̀yọ̀ ló sì mọ̀ ṣe Anna Olúbùsọ́lá Ògúndé